èmi ò sábùdù. Sẹ́ni tó jọ sọmọ lábùdù. Àbùdù sì di olórí burúkú lẹ́nu tó káàbùkù. Ó kábùkù. Báwo la ṣe fẹ́ kájọ rẹ̀? Sẹ́ni kápá ní adé bọ̀ rẹ̀. Òṣè. Sọmọdọ̀lẹ́. Tó bá ṣe àbáyọ bẹ́. Ọwọ́ àgbẹ̀ olórí burúkú. Bẹ́ẹ̀ni nílò kàyẹ̀ o, bẹ́ẹ̀ni nílò kọyẹ̀ o. Bẹ́ẹ̀ni nílò kọyẹ̀ o. Ẹ wo tọ́rísìmù tí Balógun ó wà bẹ́ẹ̀ o. Mọ́kà wa rèé. Ògbó sọ pé mẹ́fà wà rè. Ṣùgbọ́n àná 10 million káwọ̀ tó wá. Àwọn ò ná 10 million ká ṣe Àṣọ ní ara ká tó wá. Àṣọwọ́ ná. Àṣọwọ́ ní ká tó wá. Àbúrò sì wọlé àbá wa ká tó wá. Àṣọwọ́ àlè kòtò jíire. Ọmọ ọkọ ni wá. Ọmọ ọkọ ní máa ń gbé ìtẹ́ táwọn bàbá rẹ̀. Àwọn ìyá rẹ̀ ṣe máa ń gbé sókè. Ẹ̀yin ọmọ àlè, ẹ̀yin ẹrú àlà òfò lẹ́sìn. Àṣẹ. Àṣẹ. Ẹjẹ máa ń gbé fún wọn. Àṣẹ. Títí ẹ̀dá parẹ́ nì. Wọ́n ní wọ́n paná adẹ́bọ rẹ̀. Ọlọ́run àpaná wọn rẹ̀. Ọlọ́run Nínú ẹlẹ́bọ ni wọ́n paná adẹ́bọ rẹ̀ òfò lẹ́sìn. Àṣẹ. Ṣìkìdìlàlá. Muhammadu aláyé bàjẹ́ ni. Irú mọ̀lẹ́ ó gba òyìnbó aláwọ̀ fún jìdé. Bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe. Àṣẹ. Ọmọ ọkọ la wá àkóso àlè. Pé kí ọmọ ilẹ̀ ìbálòwò ṣe. Irú mọ̀lẹ́ ó gba òyìnbó aláwọ̀ fún jìdé. Ọ̀rọ̀ bá a ṣe. Bẹ́ẹ̀ ni àṣẹ wa. Ojú wa ti Àṣẹ kù. ọmọ ọkọ tó bẹ̀rẹ̀. Ọ̀ṣun Òṣogbo rèé. Ọ̀ṣun Òṣogbo 2025. Ibẹ̀ la wà. Ó yá. Ọ̀ṣun Òṣogbo la wà yìí. Ọ̀ṣun Òṣogbo festival. 2025. 2025. Ìwọ tó o bá wá bí ayé ẹ̀ bàjẹ́. Ìwọ tó o bá ń kó 10 million lọ Saudi òṣèlẹ́yà o kàgbákò ayé 10 million. Ibi tó nígbàgbọ́ tiẹ̀ sí. Ìgbàgbọ́ òfò o gbúdọ̀ nígbàgbọ́ wèrè lórí ìrun oníran. O gbúdọ̀ nígbàgbọ́ nípa ìrun tiẹ̀. bóyá àrùn ẹ̀ ń ṣe dáadáa. Okòwò ẹ̀ lọ sí kó o ní ṣe oríire. Saudi olówó Saudi tourism ni. Bẹ́ẹ̀ni. Ìwọ tó o bá lọ ọbẹ̀ ẹlẹ́yà ló ń ṣe. Confirm. Mo wú ẹ̀ wá bí. 100. Nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ láàrin ọdún 100%. kan. O kó 10 million lọ Saudi ó lọ ṣẹ̀sìn mi. Ó lọ sòfò ni. Ẹ̀sìn àjìmọ̀ fún ara òkú ẹ̀mí ló lọ ṣe. Èèyàn kan kò ní kún bí alẹ́ 10 million bí o. 100. Adìyẹ ò ní kún bí débi èèyàn. 100. Saudi wọn á kú ṣáá ni. Wọ́n máa kú ní àwọn olórí burúkú. Wọ́n ní ṣe oríire. Kú Saudi ẹ̀dẹ̀ lọ́ Ó yá. fowó ṣòfò. Balógun sọ̀rọ̀ sókè. Ẹ̀dẹ̀ lọ́ fowó ṣòfò. Balógun abàṣẹ yìí sọ̀rọ̀ sókè. Fowó ṣòfò ẹ̀ ń ṣe èrè ni. Balógun sọ̀rọ̀ sókè. Èmi ò sábùdù. Sẹ́ni tó jọ sọmọ lábùdù. Kábùdù. Àbùdù sì di olórí burúkú lẹ́nu tó káàbùkù. Ó kábùkù. Báwo la ṣe fẹ́ kájọ rẹ̀? Sẹ́ni kápá ní adé bọ̀ rẹ̀. Òṣè. Sọmọdọ̀lẹ́. Òṣè. Tó bá ṣe àbáyọ bẹ́. Ọwọ́ àgbẹ̀ olórí burúkú. Bẹ́ẹ̀ni nílò kàyẹ̀ o, bẹ́ẹ̀ni nílò kọyẹ̀ o. Bẹ́ẹ̀ni nílò kọyẹ̀ o. Ẹ wo tourism tí Balógun wa. ó wà bẹ́ẹ̀ o. Ọ̀ṣun Òṣogbo. Ẹ wo Odò. Sotiri. Ẹ wo agbára wa. Àwọn tí ò lọ́mọ. Ẹ wo bó ṣe ń ṣàn lọ. Tó ti ń rọ́mọ Tó rẹ̀. o bá bímọ wá béèrè ọmọ ń bí. 100%. Wà á bímọ wà á rọ́mọ. Wọn bí yàrá yẹn Ó ṣe yàn. kó máa lọ Saudi kó máa lọ fẹnu lábù àjàrà. Kó máa láàbò. Ẹ̀sìn ló ń ṣe ẹlẹ́yà ló ń ṣe. 100. Ẹ kó 10 million yín wá bí kẹ́ wá fi gba ìtúsílẹ̀. Àbí o. Ìwọ tó ò nóyún rí o lè lọ Saudi kó o nóyún láyé. Ó tẹ̀lé wọ́n tẹ̀lé Ebi ló wọ́n sì bí. máa róyún. Ìwọ tó o ná ìsàn burúkú tó bá débi Ọ̀ṣun àwẹ̀ ẹ̀ dànù. Ó wá lọ Saudi oná ń ṣe Àwọn ìyá Ọ̀ṣun nìyẹn ẹni wọn. tó ń wọ́ mọ́ Ìwọ tó ń Ẹ̀hẹ́. láti béèrè pẹ̀lú ìgbàgbọ́ Ọ̀ṣun ó ṣe é wọ́n tó Ọ̀fà. wá bùjókòó kó Yes, béèrè kẹ́. pẹ̀lú ìgbàgbọ́ láì san bíi billions of naira kó tó di pé o ṣe Ọ̀ṣun Yá Ọ̀ṣun ó ṣe é. tó ti bá ń kú ọ̀nà kan Ọ̀ṣun ó ṣe é fọ́. Ọbẹ̀ náà ọlọ́dẹ kojú ìyá àti àná. Ọmọ kan àti àwọn. Ẹ wo bí ayé yìí ṣe máa ń yá. A ti wà lódò. Odò. Ọ̀ṣun Òṣogbo. Ọ̀ṣun Òṣogbo 2025. Ẹ lọ lá ògùn agbára. 100%. Ọ́ìlì ìdájí yẹ.